ẹ káàárọ̀ ẹ̀gbọ́n ilé ìfẹ̀tà ọlọ́run Àtúndé lónìí Àtúndé bá ṣe ń dé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ fáfáà lẹ́yìn tẹ́ bá ṣe wọlé máa lọ program yẹn máa láìkẹ́ máa ṣí àì fáfáà yẹn tẹ́ bá kọ́ wọlé ẹ máa lọ program yẹn máa láìkẹ́ máa ṣí àì ọ̀rọ̀ kan mo mú àárọ̀ yìí tí ń ka mi là àwọn èèyàn ti ní pé káfẹ́sì tá a fèsì sí yóò dàbí ẹni pé àjọ máa lè ní mo fẹ́ fèsì sí ọ̀rọ̀ arákùnrin kan ni mi ti ẹ̀ mọ́ rí gbọ́pọ̀ rí mo kàn rí online náà ni wọ́n pe ọkùnrin ní Grand Mufti of Yorùbá land ó sọ̀rọ̀ rọ̀pọ̀ ó sọ̀rọ̀ lẹ̀kún Grand Mufti of Yorùbá land ọ̀rọ̀ Grand Mufti ni mo fẹ́ sọ̀rọ̀ lé fún ẹ̀yin tí olólùfẹ́ ta Ọlọ́run ó tó jọ mẹ́ta kan tá a ti wá sí live program gbẹ̀yìn wọ́n ní ìjọ tó bá ká ní lára làádí kùkù jó ọ̀rọ̀ Grand Mufti yẹn mo ní Grand Mufti ó ti ń go viral ó máa ní ká sọ̀rọ̀ lé Grand Mufti sọ̀rọ̀ Islamic nation Grand Mufti Yorùbá land náà pé Grand Mufti Yorùbá land náà pé but mo ṣáà nǹkan ọmọ wo ni mi ò mọ ẹnìkan àti olúwọ̀fùwò mi ò mọ ìyá àtẹkọ síra wọn sani Grand Mufti of Yorùbá land ni a fẹ́ fún ní èsì láàárọ̀ yìí ìjọ tó bá ká ní àlà àdínkù kùjọ àfi ní ká sí live program màá máa fi sùúrù play video Grand Mufti yẹn fún yín sìn tí bá ti ń play ẹ̀ nígbà mọ̀ fún lẹ́sì kó lè bá a níyanjú ẹja àtàyè yanjú ẹ̀ ẹja àbí ká tààrọ̀ ìyanjú ẹ̀ fún gbogbo ẹni tó wà lórí Facebook àti ẹni tó wà lórí YouTube ẹ máa program yẹn máa share ẹ Grand Mufti mo fẹ́ fún lẹ́sì wọ́n pè mí Grand Mufti mi mọ̀ ní tẹ́lẹ̀ mo sáré ya nìkan tó wà social media ó sọ̀rọ̀ pé Yorùbá nation Islamic nation làwọn fẹ́ gbogbo ẹ̀yin abáláwo ẹ káàbọ̀ gbogbo yín mọ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wo orí ètò látàrọ̀ bẹ́ẹ̀ yín kọ́mẹ̀ntì mo rí yín ẹni dààmú kò ní gbá yín ẹ káàárọ̀ ọ̀rọ̀ Grand Mufti yẹn ló jẹ mí lógún mo ní kí n mú àlàrọ̀ yìí ọ̀rọ̀ Grand Mufti mo mú wá ọ̀rọ̀ Grand Mufti ni mo mú wá so màmá máa play video yẹn lẹ́yìn ọ̀kan sìn àmọ́ o Grand Mufti yẹn o ó sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ó sọ̀rọ̀ lẹ́kún ó sọ̀rọ̀ kódà ó sọ bótò Grand Mufti èsì tiẹ̀ náà dé láàárọ̀ inú táwọn náà kọ gbogbo yín mo ò bí yéèyàn àfẹ́tí wà forí jóná èsì tiẹ̀ náà dé láàárọ̀ inú Islamic nation Grand Mufti ìlú wo ní Islamic nation lábẹ́sọ̀ ẹ̀ láàárọ̀ yìí Grand Mufti ìlú wo ẹ bá mi play video yẹn. afọpẹ́ fún Ọlọ́run ìkéré rẹ̀ àtọlà rẹ̀ kọmọ bá ànábì wa Muhammad sára rẹ sára ọba ara ilé àtàwọn sọhábà rẹ̀ lọ́jọ́ àlùkè ẹmọ akí gbogbo wa o àkó ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run àtẹkù ọ̀rọ̀ ilé ayé tàbá káàkiri Ọlọ́run yóò mọ gbàdúrà wa lórí ọ̀rọ̀ Yorùbá nation ó àgbọ́dọ̀ mọ ṣàlàyé tàbá ṣàlàyé àfàwọn èèyàn sínú òkun àwọn agbóhùn sì yà alábòsí tí àpẹjọ pé ní Yorùbá nation nǹkan kan náà wà ń bẹ táwọn náà ń pè ní Islamic nation. ẹ pọ̀ sí ẹ̀ báwọn kó ṣẹ́gun tó wí ó nílé Yorùbá nation nǹkan kan náà wà ń bẹ táwọn náà ń pè ní Islamic nation Yorùbá nation kí ló fa Yorùbá nation a ní nínú ẹ̀yà oríṣiríṣi tí wọ́n pín sí mẹ́ta fún wa ta nílẹ̀ Yorùbá ta ní Nàìjíríà a rí i pé wọ́n fi ìyà jẹ ìran Yorùbá aláàfẹ́ pín ní tó fa Yorùbá nation nìyẹn o a rí i pé wọ́n fẹ́ tọ́ wa dùn wá láfi ní àfẹ́ pín ní tó fa Yorùbá nation nìyẹn ó náà wá sọ pé a sọ̀rọ̀ Yorùbá nation ó náà wá sọ pé Islamic nation tí ẹ ti ráwọn àfáì mi ì fẹ́ sọ̀rọ̀ wọ́n ní mo lóun mi lè pé mo mọ gbẹ̀yàn ẹ ṣáà àfáì a sọ̀rọ̀ Yorùbá nation ó náà wá sọ̀rọ̀ ọ̀nà olówó ẹjọ́ bóun ni ọ̀rọ̀ méjì yẹn sì jọra wọn. Islamic nation nílẹ̀ Yorùbá. Islamic nation ẹ̀ ní dààmú Islamic nation nílẹ̀ Yorùbá bó a sọ̀rọ̀ Yorùbá nation
ṣẹ́rí àmọ́ta ọlọ́run ó bí ẹni kórìkórì àwọn afá ẹ máa gbọ́ à ń sọ̀rọ̀ Yorùbá nation òmìnira ara wa ìran wa ẹ̀yà wa èdè wa ìbí wa ìpín wa à ń sọ̀rọ̀ Yorùbá nation ìran wa ẹ̀yà wa èdè wa ẹ̀yà wa ìpín wa ìṣẹ̀dálẹ̀ wa orírun wa orísun wa à ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n à ń sọ̀rọ̀ Islamic nation à ń sọ̀rọ̀ tó ọ̀dọ̀ tó jayé wa lógún ìsọ̀rọ̀ ọ̀rọ̀ bísínẹ́sì ìsọ̀rọ̀ bísínẹ́sì à ń sọ̀rọ̀ Yorùbá nation bí ìran àwọn ọmọ tí wọ́n náà bá bí bóòmìnira ó sì dé bá wọn òmìnira tí ìwọ GAMUFS wà àìlera tí ìwọ GAMUFS wà tó àìlera gbogbo wà báyìí bí àwọn ọmọ rẹ àwọn ọ̀ràn rẹ ti ń bọ̀ lọ́nà 11 lọ́nà 15 lọ́nà 100 tí wọ́n fi gbòmìnira à ń sọ wá sọ̀rọ̀ business ẹ má bínú àwọn kan tó pé ta lọ́wọ́ pè business kí sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n mú wá fún wa ní ṣé gbàdá tí ìbáyé business ẹ̀sìn ṣe pọ̀ Islam wà Christianity wà ju àwọn Judaism wà àwọn Hindu wà ẹ̀sìn pọ̀ tábẹ́ lo Islamic nation definitely á lo Christianity nation náà á lo Hinduism nation náà àwọn àdúrà sì tó wà àmọ́ ló ń ṣe gbogbo wọn tó a fẹ́ lo Islamic nation wọ́n ẹ̀ tó sì lọ Saudi ṣé báwọn ló ní Islamu sọ́dọ̀ náà mọ̀ sí ọ ní GAMUFS. ṣé Muhammadu yín délẹ̀ Yorùbá rí ni ó wá kọ̀bí ó wá roko ń bì àbódáná wá fídíò tó ṣe yẹn pẹ́ o torí ọ̀rọ̀ sí ìbọn ìdí sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ń sọ̀rọ̀ Islamic nation wọ́n ní Yorùbá nation ìwọ náà wà ní Islamic nation bó ṣe jọra àmọ́ ń bọ̀ ẹgbẹ́ gbọ́ wọn ẹ tún gbọ́dọ̀ àfáì. èdè Lárúbáwá rẹ ní al-hukumatu al-islamiyya ìyẹn ní jẹ́pẹ̀ ní hukumatu al-islamiyya kì í ṣe Lárúbáwá wọ́n sọ pé nation umma Yorùbá nation bẹ́ẹ̀ náà ni àwọn kan ṣe ń jẹ́ Islamic nation sọ pé nation Islam kò fẹ́ káwọn èèyàn gbé ìgbésí ayé ẹ̀yàmẹ̀yà kò fẹ́ káwọn èèyàn gbé ìgbésí ayé ẹ̀yàmẹ̀yà kò fẹ́ kí wọ́n gbé ẹ̀yàmẹ̀yà sórí. ṣé ẹ gbọ́ ó yẹ pé Islamic nation tó sọ yìí ní kọ́ńtì wo náà ti wà àbí ta ló ti wà níbí ní ta pé Islamic nation ṣe ǹjẹ́ ti ẹ̀ gbọ́ Islamic nation gan rí ó ní Islam fẹ́ kéèyàn gbé ìgbésí ayé ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yà gbádùn ọ̀rọ̀ bàbá yìí torí ọ̀rọ̀ pọ̀ tẹ́lẹ̀ máa ní kí n sọ̀rọ̀ lọ ilé òkun ẹ̀yà gbádùn ọ̀rọ̀ bàbá yìí. kí ogun náà bá máa ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ yìí ó wá fún ọmọ èdè ènìyàn ní ìlànà ní láti lè kóra wa jọ láti lè darí ara wa láti lè mú ìtura wa. ẹ̀yẹ́ ká kọ́ mọ̀ àtúmọ̀ kan náà nation kí ni ìtumọ̀ nation ilẹ̀ èèyàn àti ìṣàkóso ilẹ̀ area kan táwọn èèyàn kan ń gbé bẹ́ẹ̀ tí wọ́n wá ní ètò ìṣàkóso ara wọn tí ó identify wọn pé èèyàn tí ń gbérí ibi ni o lápòjúwe Haúsá wọn bẹ ní Òkè Ọya Haúsá nation ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ẹ̀yà tí wọ́n ń gbé orí ilẹ̀ kan ní Òkè Ọya ó ní ààlà ó níbi tó ti bẹ̀rẹ̀ ó níbi tó parí sí àwọn èèyàn tí wọ́n ń gbé bẹ̀rẹ̀ tó sì ní ọ̀nà tí wọ́n gbà darí ara wọn bákan náà tábà fẹ́ sọ pé Yorùbá nation ìjọba ni pé àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ tó wọ́n ń kọ̀ǹtró ara wọn pẹ̀lú ìlànà Yorùbá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mọ̀kẹ́ bá sọ yìí kí ẹ̀yin tẹ́ ìjẹ́ mùsùlùmí náà kẹ́ ẹ máa gbọ́. ṣẹ́gbọ́n tó wí ó lóun fẹ́ kọ̀ǹtró àwọn èèyàn nílànà Yorùbá ó lẹ́yìn mùsùlùmí ṣẹ́gbọ́n ó ní ẹ̀yin mùsùlùmí nílẹ̀ Yorùbá àbí wọ́n á fẹ́ mú mùsùlùmí Islamic nation àbí mùsùlùmí Yorùbá nation ṣe ni pé àwọn afáfúra wọn náà ń pè báyìí ẹ mọ̀ gbọ́n tó sọ lọ. ẹ̀sìn ta wá
ẹ̀sìn wúmà ni tá a sì ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ pè wá bẹ́ẹ̀ yẹn ni pé nation àmọ́ tó fi yàtọ̀ sí gbogbo nation lágbàáyé ni wípé kò fẹ́ fi ẹ̀yà kankan pè é nation tí ó ń tẹ̀lé Quran nation tí ń tẹ̀lé aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad yẹn ni pé Muhammad nation Muhammad. ṣe gbọ́ ó ní nation tó ń tẹ̀lé Quran nation tó ń tẹ̀lé aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad ó yà àpọ́pá nàbù wa ni nígbà tí nation wa ń tẹ̀lé Quran tó ń tẹ̀lé aṣáájú ànábì wa Muhammad ilẹ̀ Yorùbá ọ̀nà wo ló ṣe gbà tán mọ́ Muhammad ilẹ̀ Yorùbá la wa o kí wọ́n sọ̀rọ̀ tó ṣe gbà tán mọ́ Muhammad tó jẹ́ pé nílẹ̀ Yorùbá làwọn ti mọ̀ gbé àsíá Muhammad ga ilẹ̀ Yorùbá làwọn ti mọ̀ gbé àsíá Muhammad ga gbogbo àwọn olùsọ̀tì ẹ̀ ti wá ìlú wo ló ti yo Arabic nation rí kẹjẹ àgbọ̀. nation ummatu Muhammad sallallahu alaihi wasallam ummatul Qur'an. So àwa mùsùlùmí nígbà tá a bá ti lè identify ara wa lá àwùjọ bí tá a bá ń gbé àìsí ọmọlẹ́yìn ànábì kí láà fi identify ara wa tá a sọ pé àyàtọ̀ gbogbo kíbi tá a bá ń gbé ọ̀dọ̀ Chinese là ń gbé ni ọ̀dọ̀ American là ń gbé ni Ethiopia là ń gbé ni ìgbà Nàìjíríà là ń gbé ni a gbọ́dọ̀ identify ara wa àwa yàtọ̀ kí wàá láà fi identify ara wa. wọ́n láwọn yóò mùsùlùmí wọ́n láwọn fẹ́ identify ara wọn tẹ́ fẹ́ identify ara wọn ẹ kọ́ra identify ara yìí mọ́ ọ̀rá Saudi ni ǹjẹ́ mùsùlùmí ni gangan ni àbí Yorùbá Islam ṣé ẹ̀sìn wa ni mo Islam báyìí ni àbí ẹ̀yà àbí káwọn lè sọ pé èdè àwọn kan ní Islam torí ẹ ti ń kó lórúkọ mọ̀ sáka báyìí ẹ̀yìn àfáàwọn gẹlẹ̀ ń dojú ẹ̀rù. wọ́n fẹ́ identify ara wọn lóhùn. ok àwọn Islam ó fẹ́ fi ra hàn níbi tí èsì lẹ́yà bá wọn kódà Muhammadu tán lẹ́kọ̀ọ́ nínú bàbá rẹ̀ gan tẹ́lẹ̀ lọ Mọ̀dínà ó lọ jagun gbalẹ̀ bàbá rẹ̀ padà ẹ fẹ́ àrẹ fún ara yín lu olù. gbogbo olù tí wọ́n ti fi Islam dàrú wọ́n sá lọ olù tí ò ní Islam. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀wà dúró tí wọ́n ti fi Islam dàrú mo wá ń sá lọ olù tí ò sí Islam olù tí ò sí Islam ó wá fáwọn olù tó ní Islam lásàlọ́m ẹ fẹ́ sí Islam dàbí náà rù ẹ̀jẹ̀ agbọ̀yìn ẹ máa wí. ìta máa fi identify ara wa ní ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe Al-Qur'an pé àwa a belong sí Al-Qur'an ẹ̀yin ò belong sí ẹ̀yin ò ní tẹ̀lé Qur'an wa àwa náà sì ní tẹ̀lé tẹ̀yin náà bá gbé kalẹ̀. bàbá o ìlú wo lẹ fi Qur'an darí tó níyanjú rí kẹ̀kẹ́ dákọ̀ kọ́ńtì kan lágbàáyé tẹ́ ẹ fi ṣẹ̀ríà lọ ṣẹ̀ríà tó wà ní Qur'an yìí tẹ́ ẹ fi darí tó níyanjú ẹ dàpọ̀ fún wa ìlú tẹ́ ẹ fi ṣẹ̀ríà darí tó níyanjú rí Afghanistan Iraq Iran gbogbo ẹ̀ Syria táwọn Amẹ́ríkà tó fún lásàlọ́mù tẹ́ ẹ fi Islam yín yanjú rí o lẹ́yìn ṣe Saudi gan yanjú ni ṣe bó owó gbogbo àgbáyé Saudi ń gbà gbogbo àgbáyé gbogbo Saudi tó gbogbo àgbáyé àwọn sanra asọ́lá ìgbàdá àbúrà àwọn ọmọ olè. a máa identify ara wa pẹ̀lú ar-Rasul sallallahu alaihi wasallam àwa ní prophet a ní tẹ̀lé prophet kankan ju Muhammad sallallahu alaihi wasallam. àwa yóò bó sì ní prophet tiwa ṣé bá ti lókùúta làwa ń sìn igi làwa ń sìn ẹ̀yin ọ̀dẹ̀ àwọn ò ní prophet ẹ̀yin nìkan ní prophet tẹ́ prophet la fẹ́ tẹ̀lé ayé pé prophet tá tẹ̀lé Nàìjíríà ó pọ̀ nù á mú Jésù náà á fún náà Jesus nation á mú Hindu náà á fún ní Hindu nation àwọn ẹ̀kánkà nation ìṣẹ̀ṣe nation gbogbo ẹ̀dá ni ó wà ó ponu wọ́n ti ní mọ́sí pé. àwọn òbí sí wọn amana Rasul bima unzila ilayhi min rabbih ẹ jẹ́ kó yé wa lẹ́yìn mùsùlùmí o a gbọ́dọ̀ identify ara wa nítorí pé Al-Qur'an bá wa sọ̀rọ̀ tọ́tako ìṣe àtàṣà àwọn èèyàn tá à ń gbé àárín wọn ó tapẹ̀ sí wọn ìṣe àṣà wọn àti ẹ̀sìn wọn àwọn ọ̀rọ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ tá Al-Qur'an bá wa sọ tọ́tako tó nípa bẹ́ẹ̀ a identify ara wa pẹ̀lú Al-Qur'an ọ̀ọ́gbà Qur'an gbọ̀gbọ́ àìjáde kó nu Islamic nation nǹkó ní Yorùbá nation bọ̀ sí Qur'ani nation nǹkó bẹ́ẹ̀ kèfèrí
jókòó rẹ bẹ̀ wọ́n wò lè láìláìlá. ṣé ẹ rí pọkùnrin gan ẹ̀yìn ẹ̀yìn náà ẹ ò fi ṣe wá tọ́ lẹ́nu bí ìgbín ṣé ẹ rí gbogbo kí là ń sọ ẹjọ kí là ń sọ kí là máa fa yìí sọ kí là ń sọ kí náà sọ gan. wàmán aṣáájú kọ́wọ́lá máa gbọ́ ìyẹn ó pera rẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ni wá umma anabi ni wá islamic umma ni wá ìyẹn pé islamic nation ni wá a kì í ṣe yorùbá. ọ̀gá mi onífìlà bíi gọ̀bì kí ló identify flag nation kí ni ẹ̀ ń fi identify islamic nation òun sọ̀rọ̀ islamic nation fọ́ọ̀mù yorùbá bẹ́ẹ̀ of islamic nation ẹ̀ dé saudi ibi èsè lu bàbá yín ẹ̀sìn ni wá ni ẹ̀rìn wá ni ẹ̀rìn lọ ni ibi èsè lu bàbá yín tó bá fẹ́ sọ̀rọ̀ islamic nation ó dé saudi go sọ̀rọ̀ islamic nation ṣebí saudi láti fún yín lẹ́gùn saudi halloween àbí kí náà ń gbé bẹ́yìn tí bí ṣe wá gbé kẹ́sì sẹ́bi rẹ̀ ọba rasidi ìwò àwọn ní kíláyà mọ́ sọ̀rọ̀ ẹ lọ wátọ́ lẹ́nu bí ìgbín. àìkísí chinese àìsí african nation no mùsùlùmí al-ummatul islamiyya islamic nation tó yàtọ̀ sí everybody nítorí yàtọ̀ ní wípé ẹ̀yàmẹ̀yà kò rí ààrí ẹ̀yàmẹ̀yà gbogbo ẹ̀yà pátápátá lọ́dọ̀ wa ànábì ní ọ̀dọ̀ ànábì ádámù àwọn ti wà. ó dáa ẹ̀rẹ̀ yàmẹ̀yà síbẹ̀ yín mùsùlùmí síbẹ̀ àwọn mùsùlùmí ló wá pa wá lọ́wọ́ l'Ondo state mùsùlùmí ní kọ́ ló wá pa àwọn èèyàn lọ́wọ́ l'Ondo state ẹ̀rẹ̀ yàmẹ̀yà omi èèyàn tí mùsùlùmí ti pánlẹ̀ yìí àbẹ́yìn kọ́ lè padà gòrà ẹlẹ́ni bí ẹsẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. wàhálà mi tọrọ ádámù sì rí wúlò pẹ̀lú tuwakila ìyàwó láfẹ́ máa pálí islam fẹ́ kágbélé ayé kábíyèsí ìgbésí ayé wa dé ẹ̀yà kan lórí ẹ̀yàmẹ̀yà àwọn àgbàgbọ́ ẹ̀yà tí a dáa ju ẹ̀yà kan lọ ara o ẹnikẹ́ni kan ti wà pé ẹ̀yà yorùbá dáa ju ẹ̀yà haúsá lọ òkòló lè yìí torúkọ ọmọ dáadáa pé haúsá náà sọ pé ẹ̀yà tòun náà dáa ju ẹ̀yà yín lọ islam àfẹ́ gbọ́ torí ọmọrú ògbó tó lè bí ọmọrú ọ̀tẹ̀ tó lè bí ọmọrú ìkóbá àlàáfíà yé tó lè pa àwọn ọmọ èdè ènìyàn lára púpọ̀ torí bàbá islam wà bí èsì tẹ̀ lórí umma yẹn náà pè ní islamic nation kì í ṣe irú nation àwọn yòókù irú nation tí a máa identify àkọ́kọ́ pẹ̀lú alukur'an a identify kiri alukur'an nation tó ṣe pé ọlọ́run tiẹ̀ ó kéré ẹ̀yọ kan ṣoṣo ni kò pé méjì kò bí mẹ́rin kankan ò bí ọjọ́ ẹni kì í ṣe ọlọ́run tí christian identify ní pé mẹ́ta lọ́kan kì í ṣe ọlọ́run òrìṣà àwọn ẹlẹ́bọ. ṣe gbọ́ àwọn ẹ̀ sọ̀rọ̀ kó mọ́ sọ̀rọ̀ pé òrìṣà ti wọn mo ẹ̀ pọ́n bàbá wọn lékún mọ́ bu bàbá bàbá. christian ò ní mí lójú wọn. christian kò ní mí lójú wọn débi islam débi ìṣẹ̀ṣe táwa gbé dání ká tó wá sọ̀rọ̀ ìyàsí mi ṣe ìyìn tí wọ́n mọ̀nà mọ̀ ìyìn tí wọ́n mọ̀nà mọ̀ ṣe lè ṣe wo rẹ̀ lè ṣe ẹja gbọ́n tí ń wí olúwo lè fún lówó. nígbà tó sì ń lé ní 5,000 we are nation wọ́n of sọ̀rọ̀ la islam. ilaha illallah muhammadu rasulullah àwọn ọgbọ́n tí jọba tàlà àti ní tẹ̀lé. tẹ́ bá wá ní tẹ̀lé bàtàlá ẹ má bà ló kọjẹ́ ṣe gbọ́ òun là sàlẹ̀ ẹ̀kẹ́. àmọ́ tí ń jẹ́ fá gbogbo ọba pátápátá tí bá ń ṣẹbọ kì í sọba lórí ìtawà. sórí tí ò yẹ yẹn àfa yìí ni pé islam nílẹ̀ saudi gan islam ipò ọba náà fi ń ṣe islam lẹ̀ saudi gan wọ́n sì yẹ àfa islam lẹ̀ saudi gan fúnra rẹ̀ ránkì ọba ni ipò ọba ni táyé pé islam báwọn ṣe ń darí ìlú wọn ní ìlú wọn nù ìlú tiwa náà ìjọba tiwa náà ni ọba aládé àtọ̀rọ̀ islam kò jọra wọn rárá wà ní ọlọ́ba tí ò bá ti ṣe islam ọba burúkú ni mo kàn fẹ́ ká gbọ́ fídíò díẹ̀ nu fídíò ẹ̀ náà ni èyí gbọ́dọ̀ mọ́ pílẹ̀ gbọ́ fídíò lọ ó ní ọba tí ò bá ti ṣe islam ọba aládé ni mo sì mọ̀ ìlú wo ló wò ìbú wo ni gramu sí ló pe rẹ̀ ìlú wo ló wà mo sì mọ̀ pé àwọn aláṣẹ ìlú wo náà ní kí láyà mo mọ̀ pé àwọn aláṣẹ ìlú wo náà ní kí láyà níbi ṣe kánúkánú sọ ẹ wá fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn tó lé ní 5,000 èso tó wà bóyá bí 5,000 plus ẹ̀sìn tó wà tẹ́ bá gbé wọ nàìjíríà tí kìrìsìtẹ́nì náà wò pé yá kìrìsìtẹ́nì àwọn náà sọ di kìrìsìtẹ́nì nation
gbogbo àwọn tó wà Nàìjíríà wọ́n sọ di ẹ̀sìn ti gbogbo wọn nation. Hindu nation, Buddhism Buddhist nation. Ṣé pé àwọn àfáà wọ́n kàn mọ́ dojú nǹkan rú ni. Kò sí Kùránì yìí náà kò sí nǹkan tẹ́ fi yanjú rí. Ẹ kàn mọ́ dojú nǹkan rú ni. Wọ́n sọ̀rọ̀ Yorùbá nation. Tá a sọ Yorùbá nation tí Yorùbá nation bá dó sẹ́fẹ́ kẹ́yìn àfáà kó ń bẹ ni. Oye ká pé wíyá Islamic nation àwọn sẹ̀ríà kọ́ńtì tán ní ṣe tẹ́lẹ̀ tán ní Islamic nation ní Nàìjíríà. Kílẹ̀ ẹ̀ mọ̀ fi sí o. Ẹ mọ̀ fi pa Kìrìsìtẹ́nì. Ẹ mọ̀ fi pa oníṣẹ̀ṣe. Gbogbo àwọn àìsẹ̀sìn yẹn mọ̀ fi pa. Àsọ̀rọ̀ ẹ̀yà tiwa. Ẹ̀yà wo mọ̀ Kìrìsìtẹ́nì. Kò mọ̀ Mùsùlùmí. Kò mọ̀ oníṣẹ̀ṣe. Àsọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yà tiwa ni. Ìran tiwa ni. Èdè wa, ìpín wa, ẹ̀yà wa, ìran wa. Tí ò mọ̀ Kìrìsìtẹ́nì. Kílẹ̀kẹ̀ mi pẹ̀lú lọ́sọ̀ọ̀sì. Òbá mi lọ́sọ̀ọ̀sì. Òbá kìlọ̀ kò kàn mí. Ẹ̀yà là ń sọ̀rọ̀ ẹ̀yà. Èdè tájọ́ ń sọ. Ní tó pa wá pọ̀. Àbí ṣé Mọ̀mọ́ méjèèjì Nàìjíríà rí ni? Ṣé Mọ̀mọ́ méjèèjì wà fáwa ni? Ẹ mọ̀ sọ̀rọ̀ Mọ̀mọ́. Nígbà tí sọ̀rọ̀ gidi. Ṣé Mọ̀mọ́ ó délẹ̀ Yorùbá rí ni? Ṣé ó méjèèjì wà fún wa ni? Torí ìlú tẹ́lẹ̀ fi òfin àti àṣà àti ìṣe Mọ̀mọ́ darí. Mo rò pé ó yẹ kí Mọ̀mọ́ ò ti ní ipa kan lórí ìlú náà rí. Mọ̀mọ́ gbọ́dọ̀ ti ní ipa kan lórí ẹ̀ rí. Ìlú tí wọ́n wà nípa lórí rẹ̀. Tí ò ní gbìyànjú kan lórí rẹ̀. Tẹ́lẹ̀ mọ̀ fòfin àti àṣà Mọ̀mọ́. Tẹ́ àti ṣe Mọ̀mọ́. Tẹ́lẹ̀ mọ̀ fi darí ìlú ilẹ̀ Yorùbá. Òfin àṣà ìṣe tí Mọ̀mọ́ lẹ́yìn mọ̀ fi darí ilẹ̀ Yorùbá. Ó lágbára o. Ìmọ̀ bí Yorùbá nation àti Islam nation bọ́yẹ̀ tó mọ́ra wọn o. Yorùbá nation Islamic nation kò tí ẹ fẹ́ jọra wọn rárá. Ṣùgbọ́n nígbà tí ìdádúpọ̀ mọ́sápà tá a ti kọ́ ọmọ ẹni kó méèyàn. Ẹni sì ń dápa mi Islamic nation wàhálà ìgbọ́rí láyé mi Islamic ìgbọ́rí láyé mi. Mo tún fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nu ọ̀rọ̀ ilé ìkílópọ̀ ẹ̀ náà muftu àbí kílópọ̀ ẹ̀ tí ń wà tọ́lẹ́nu bí ìgbìn. Christian practice Islam ló sì jìnnà sẹ́kọ̀ọ́. So ní òní yìí ní ibi tí mo ti sọ̀rọ̀ yìí àwọn náà ń declare Islamic nation. Tí ẹ bá dìde pẹ̀lú nation fẹ́yìn understand lẹ́yìn tẹ́ ẹ mọ̀ nǹkan kan pa tírà Ọlọ́run àti ọ̀rọ̀ ànábì àwa ò ní tẹ̀lé yín ẹ bá tẹ̀lé yín ẹ̀sìn rí òye ní tọ́ba yẹ láyé ká tẹ̀lé yín Ọlọ́run ní láti tẹ̀jú dùn kọ́ ọmọ yu'minuna billahi wal yawmil akhir ẹ̀ ní rí jọ kankan àwọn. Ṣẹ́gbọ́ ó ní ó láwọn náà fẹ́ ṣẹ́ẹ̀d pé àwọn ok orí tiẹ̀ ní Islamic nation yẹn ti bẹ̀rẹ̀ ó ní jagunjagun wọn olùfẹ́dún fún Islamic nation ó láwọn náà ṣẹ́ẹ̀d pẹ̀lú Islamic nation ni wípé tẹ́ bá ṣe pé ẹ̀ ń gbé Yorùbá nation wípé àwọn náà fẹ́ mọ tẹ̀lé Kùránì wọn ní inú ilẹ̀ Yorùbá èdè tí àwọn ọmọ Yorùbá ó gbọ́ ìmọ̀ tí wọn mọ̀ ń pẹ̀ lẹ́yìn náà lẹ́fẹ́ impose lé wọn lórí. Ṣé nation táwa tí Yorùbá nation tí à ń sọ tó ti wàálẹ̀ tó ti dúró ṣé ó ní í ṣe pẹ̀lú ká lọ kéde ìlú kan ni bẹ́ẹ̀ ni bá ti lè jẹ́ kí Islamic nation ti yóò dúró àwọn ẹ̀sìn tí ó dúró pọ̀ o ìlú wa dìlò bísínẹ́sì nu. àwọn èèyàn kan láéláé tí wọn bá gbọ́ ló ń gbọ́ o tó gba Kùránì gbọ́ wal yawmil akhir tó sì gbọ́jú àlùkìyámà gbọ́ tó gba ànábì gbọ́ wà dúnà min àdàlọ́ wọn àṣọ fáwọn tẹ̀ láwọn tí ó tẹ̀lé àṣì ọ̀dọ́ wọn lọ kánú ọba àwọn kọ́dà kò sí àwọn bàbá tó fi àwọn àbínú àwọn àbí àwọn ọmọ wọn àlùfáà lọ bá wa sọ báwọn kò bá jẹ bá àwọn bàbá wa kan wọ́n wá jẹ́ àwọn bàbá wa ń kọ́ sọ fún oṣù bàbá àmọ́ tí wọ́n bá tẹ̀lé Kùránì àtàdé sí àwa náà ò ní tẹ̀lé tí a bá gbé kalẹ̀. torí pa bẹ́ẹ̀ ǹjẹ́ pé ní Islamic nation wọ́n yàtọ̀ ibi ẹnìkan bá ẹgbẹ́ rí jáde ń sìn. ṣàlàyé fún wa ṣàlàyé Islamic nation fún wa. kó wa lẹ́rù tá a gbòmìnira lọ́wọ́ rẹ̀ táwa ń lo sísítẹ̀mù ẹ̀ lọ ẹ̀yìn wa lẹ́ gbé rí jáde pé ká fún wa kó sí abẹ́ Yorùbá nation kan 100 ọdún lábẹ́ colonial master. Kò sì lè mọ Farabic sọ̀rọ̀ ládàárọ̀. Kò yé mi abẹ́ bí ṣe ná Yorùbá. kìí ṣe nation tí Kùránì train tó organize tó kójọ
ìṣe nation Muhammad sallallahu alaihi wasallam. gbogbo oníṣẹ́ tí Muhammad sallallahu alaihi wasallam tó kó jọ ogun wọn fi ń jà ó sì ṣẹlẹ̀ dìtì náà gbogbo Iraq Afghanistan gbogbo nation tẹ́ kó jọ nation ogun ni nation wo lẹ kó jọ tó bá peaceful rí ṣebí nation yìí náà fi kó tán ṣebí gbogbo àwọn Haúsá tí ń darí wa láti jọ ṣebí Islamic ni wọn ṣebí nation yìí náà fi darí Nàìjíríà láti jọ yìí èrè wo lẹ bá bọ̀ ń bẹ̀ gbòdè tún dára padà ẹ̀yìn inú gbẹ̀bí antenna yẹn. sáwájọ náà fi kó àjọ gẹ́gẹ́ bí Nàìjíríà lẹ́yìn náà àtúwá ká sọ pé láti 1861 tí wọ́n ti gba Èkó sí 1960 tá a gbòmìnira 100 ọdún kan tó nù 100 ọdún kan ọyànjú bá wọn tí ta lè pè ní 100 ọdún ìgbà tí a fi wà lábẹ́ wọn ká tó wá dìde pé a gbòmìnira òmìnira náà ní ìsìnkú ọba pẹ̀lú 2060 àtọ̀kọ́ 100 ọdún mi ládé òmìnira àti wàá gbé odidi sẹ́ńtúrì kan ẹ wò láti 1960. ẹ̀yin olómìnira náà ni sẹ́yìn tẹ́ gbòmìnira náà ni làwọn kan dìde nọ́mbà sọ̀rọ̀ Yorùbá nation bílẹ̀ ìbò sí lómìnira lẹ́yìn tó sọ pé Islamic nation lẹ́gbẹ́ wá bí àyè pé ẹ̀yin àfààyè ti ẹ̀rọ inú ẹ̀ nílàkàyè kankan táyé pé ọ̀rọ̀ ẹ̀sìn náà yẹ máa sọ àpòrò ẹ̀sìn lábẹ́ máa sọ dájúdájú kálukú tó mọ̀ dìde nu o nígbà Yorùbá bá ti ẹ̀ dádúró tán Islamic kò dádúró gbogbo wọn wà dádúró àwọn àfààyè iṣẹ́ ẹ̀ ronú ní ayé ṣé bí kúrò ayé lọ fún mi pé àfàlà takìlù ẹ ṣe yẹ ìlò làákàyè tì yín ni àfàlà takìlù náà ṣé ìlò làákàyè tì yín náà yà àfààyè ẹ ronú rárá ni ẹ mọ̀ gbọ́ tí ń sọ kí là ń sọ kí náà ń sọ wòròwòrò kí là ń sọ kí ní sọ gbogbo ohun tí ó sá gbogbo ẹ̀sìn tẹ́tí ń báwò láti jọ yìí ibo lẹ fi gbé wa dé ẹ dákun níbo lẹ fi gbé wa dé gbogbo ẹ̀sìn tẹ́tí ń báwò láti jọ yìí ó kẹ́wù mí kí n dá Mufti ìlú ńlá láàárọ̀ yìí ni àwọn èèyàn ti ń pè wọlé ẹjẹ́ àṣẹ tuntun díẹ̀ sí ká tó pè wọlé torí àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mufti yìí nọ́mbà tó wáyé pèsè láti pín síbẹ̀ yẹn gbogbo àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mufti yìí bọ̀mọ̀ ẹjẹ́ tún gbọ́ díẹ̀ sí kẹ́ tó pè wọlé torí àwọn èèyàn ti ń pè ẹjọ́ ẹjẹ́ gbọ́ díẹ̀ sí ìkẹ́ ń sọ wúrúwúrú ni mọ́ wíru à ń sọ̀rọ̀ ara wa ẹ̀ ń sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà à ń sọ̀rọ̀ bí ló ṣe lọ síwájú ẹ̀ ń sọ̀rọ̀ business. 60 something years àbí ẹ wo Nàìjíríà bó ṣe rí àti ń complain gbogbo àwọn complain táwọn èèyàn gbọ́ rí tó system kan tó ní àwà lábẹ́ rẹ̀ yìí nísìnyí ẹ̀yin ní ẹgbẹ́ fẹ́ gbé orílẹ̀-èdè ẹlẹ́yàmẹ̀yà fẹ́ gbé dìde ẹ gbọ́ dáadáa o Nàìjíríà orílẹ̀-èdè kan ní tó fààyè gba ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀sìn kọ̀ọ̀kan ó ṣe tiẹ̀ lọ́tọ̀ nígbà kan fẹ́ fọ́ọ̀mù Nàìjíríà ó kálukú ló wúyì tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ mùsùlùmí sọ tiẹ̀ Christian sọ tiẹ̀ ẹlẹ́bọ náà sọ tiẹ̀. so wà ń bẹ̀ nígbà tó kálukú sọ tiẹ̀ ìtàn tí abẹ́ ò mọ̀ lẹ́yìn ò mọ̀ sọ. wọ́n á fọ méjèèjì papọ̀ kẹ́jẹ́ kó yí wa dáadáa láforí sẹ̀ríà lọ láti rí customary lọ wọ́n á gbé tó ìbò wọ́n gbélé a lórí náà Christian faramọ́ that is jápé ní common law. tuntun tọ́ka sí pé nation mẹ́ta ló popular jù Nàìjíríà Islamic nation ẹlẹ́bọ nation àti Christian nation. Islamic nation èwo lẹ́lẹ́bọ nation ìtẹ́ àti mọ̀fẹ́ pẹ̀lẹ́ fẹ́ mọ́ sọ ìtẹ́ àti mọ̀pẹ́ èwo náà tún pẹ̀lẹ́ lẹ́bọ nation àti Christian nation nínú Yorùbá nìkan àbí tó fi délẹ̀ Yíbò náà àti tó fi délẹ̀ Haúsá àmọ́ àfa yìí ẹ lọ léèwé ilé kéwù gan àbọ̀lẹ́ lọ ẹjẹ́ agbọ́n tí wọ́n ń sọ ẹjẹ́ agbọ́n tí wọ́n ń sọ. látara sísẹ̀mù wọn tá gbélé a lórí bẹ́ẹ̀ wọ́n fààyè gbà wá níbi àwọn nǹkan díẹ̀ nígbà mú sófin Nàìjíríà láwa mùsùlùmí náà àtàwọn ẹlẹ́bọ táwọn ò tiẹ̀ ní nǹkan kan wọn à ní skul wọn à lófin kankan tí a kọ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti wulẹ̀ kórí àwa ní Qur'an àtẹ àṣìlá. ifá wa ń kọ olófin kan. ǹjọ́ ẹyin tẹ́ wàá mọ̀ pé àti mo ti tẹ́lẹ̀ kankan bọ̀ sọ kí ni fa nígbà tá tó ní sẹ̀sì olófin kankan kí náà pè ń fa èèyàn ní fáàbì èèyàn ní fáàbì
ó ti tó gbà táwọn fàwọn bíbí náà sí yẹ̀yẹ́ torí tí mo mọ̀ pé wọ́n sọ kí ni bá èèyàn ní fá ṣé bẹ́ẹ̀ yẹn kúra ní iná táwọn àdìsí tẹ́ máa ń ṣe kánúkánú tẹ̀lé báyìí ìtẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ mọ̀ sọ ẹjọ́ tó lọ ìfẹ́ ká gbọ́ fídíò àfàyè mọ́ tí wọ́n ní ká mọ̀ pílẹ̀ fídíò àfàyè lọ á lò wákàtí méjì ń bí torí àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ àgbà kó àwọn èèyàn àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ àgbà kó àwọn èèyàn àti pin nọ́mbà tẹ́ bá pèsè bẹ́ẹ̀ yẹ ìfẹ́ kó lè pẹ́ pé náà kó lè pẹ́ pé ẹ jẹ́ títí kẹ́ mọ́ wo fídíò ẹ lọ àti pin nọ́mbà tẹ́ bá pèsè bẹ́ẹ̀ ẹ jẹ́ kẹ́ mọ́ fídíò bàbá àti wọn atọ́lẹ́nu bí ìgbín ẹ jẹ́ mo fẹ́ kẹ́ mọ́ fídíò ẹ lọ àti pin nọ́mbà tẹ́ máa pèsè sí. àtàwọn ogún rẹ̀ tó lóun jogún pẹ̀lú àkọọ́lẹ̀ torí wọn lákọọ́lẹ̀ ìgbà amúnisìn tó dé ni wọ́n tó yá bí. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mo fẹ́ dá sí tòní. ó yá ẹ dá sí tòní orí ètò lẹ́wà. orí ètò wà lórí ọ̀rọ̀ mufti yẹn ṣe rí ọ̀rọ̀ mufti yẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀ kò ní tọ́ọ̀fù yìí yàtọ̀. ṣé mufti àbí. tí àsìkò bá ẹ̀rọ mufti yẹn kò ní ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀ ara ló ń ta ó fẹ́ máa bí àwọn nǹkan bẹ́ẹ̀ kò ní ìtìkẹ́ máa pósì náà bẹ́ẹ̀ tó bá tó tà jù bá mọ bó ṣe máa yanjú yẹn kéré gan tó bá ti dìjà tó tí ó ti dé ló gbogbo ọlá yìí tó bá ti dìjà tó bá ti ṣe Yorùbá nation rẹ̀ kókó ìsìlámù jáde kó ní ìfẹ́ ṣe ìsìlámù jáde wọ́n ti pàdé pẹ̀lú máa mọ̀ pé àgbẹ̀tọ̀ yàtọ̀ sí ó jìnà kájọ ẹ̀kọ́ ní ìkẹ́ máa bá ẹ̀ lẹ́sìn ẹ̀ bá fi tò lọ. àwọn náà ṣe bí èèyàn ni ẹranko ọmọ tí ṣe bí èèyàn ẹ ṣe brọ́dà mi ẹ ṣe mo dúpẹ́. ìjọba ti kọjá ọkùnrin yẹn àwọn bàbá wọn tó ṣe lánàá láti lọ rìn tọ́sán láti gbàdé ìgbà ẹ káàárọ̀ dá sí tò. ẹ ló ta ni Ọlọ́run. ẹ ní dààmú ọkùnrin gbá yín. ẹ kú ètò. Ọlọ́run ní tò. pé tí ẹ ṣe ń gbọ́ nǹkan tí màá yín sọ inú kan ọrùn mi ni. inú abẹ́rẹ́ rí bí kí wọ́n tẹ́lẹ̀ bí ìgbín. inú ń rún mi gidi ṣáwọn pípò ìdúpẹ́ wá ṣe tẹ́rọ́rìsì ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni mọ ìgbàgbọ́ kọ́ńtì wọn jẹ́. tó o bá tètè kápá àwọn pípò yìí èmi tiẹ̀ mọ̀ pé àwọn Yorùbá ọ̀tẹ̀ ní tọ́lọ̀ bá ṣe tàbárí Yorùbá gbà gbogbo orúkọ báyìí ò lè jẹyọ. ṣe rí irú àwọn eléyìí ló ń sọ àwọn mùsùlùmí tó kù ló ń sọ wọn lẹ́nu. bẹ́ẹ̀ni. torí èmi bí mo ṣe wà yìí mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí mi lè ṣe muslim. kí ló dé. mo láìkí wọn ó láìkí èdè wọn o but ìwà wọn a lot of them mú mi dislike wọn. torí ìgbé tán fi ń hùwà nǹkan ṣe ń ṣe mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí ó mú mi dislike wọn pátápátá. ìgbà kan mo ní lọ́kàn láti wò pé àwọn dẹ̀ láìkí ẹ̀sìn yìí o ṣùgbọ́n ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìwà tí wọ́n ń wù nínú ẹ̀sìn yẹn tí n bá rí ejò tí n bá rí wọn àwọn máa fi jùlẹ̀. tẹ́rọ́rìsì gidi ni wọ́n tẹ́rọ́rìsì gidi ẹ máa gbọ́ nǹkan tí máa yìí ń sọ lẹ́nu wọ́n ń sọ̀rọ̀ Yorùbá nation òun sọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ̀sìn ní ọ̀rọ̀ Yorùbá ni kò yé mi o. ṣé ó papọ̀ mọ́ra wọn ni kò jọra wọn náà. àbí ẹ̀rí nǹkan. kí yóò jọra wọn wọ́n sọ pé yà ń jẹ àwọn èèyàn a fẹ́ jáde nínú oko ẹrú ìwọ ní ká túbọ̀ máa wọ ọbẹ̀ lọ. ẹ̀gbọ́n tó wí oní Islamic nation kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. kò yé mi o. òkè táwọn Christian náà bá dìde tán bá ní Christian nation táwọn oníṣẹ̀ṣe wá dìde tán ní Odùduwà tán ní Ọbàtà àbí kílò òrìṣà kínní wọn nation tán ṣé ogun kọ́ ló fẹ́ dá sílẹ̀ yìí ní ìlú òyìnbó tá a wà káàkiri oníkálukú ló ń ṣe ẹ̀sẹ̀ ní tó bá ti wù ẹ́ ni kò ṣe free word ni ní tó bá ti wù ẹ́ ni kò ṣe kò kàn anybody ṣe rí ìlú yẹn wà lẹ́tàlẹ̀ Nàìjíríà 200 million years kò lè dá àfi tó bá pín tó oníkálukú yà lọ ṣèlú ẹ̀. ẹ mọ bú àlépè ìlú bàbá yín náà jápọ̀ ẹ mọ bú àlépè. eléyìí Nàìjíríà ń ṣèlú bàbá mi o Yorùbá ní ìlú bàbá tèmi kí ló ń jẹ́ Nàìjíríà ń bọ̀ láti papọ̀ papọ̀ náà èdè wa ò jọra àṣà wa ò jọra everything wa ò jọ ẹ wo inú kan ọrùn mi ẹ má tẹ̀jẹ̀ sí ẹ jẹ́ ń fi ilẹ̀ máa bí tó bọ̀ ìyanu àṣẹlẹ̀. àṣẹ ẹ̀gà
hello àti bẹ̀rẹ̀ sí pé hello ẹ bá a dá sétò hello yes sir ta lọ́lọ́ ní orí ètò lẹ́wà ok káàárọ̀ ẹ kú ojúmọ́ Bàṣírù Adébíyì lórúkọ mi yes ma mo sì ń délé mi ìlú bẹ̀rẹ̀ sí pé láti Ọ̀ṣun adé ń pè Ọ̀ṣun sí. ó yá dá sétò kí ni yìí mọ̀ ti ń ṣe bákan ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. ó gbọ́ àtọ́ bàbá mi. ó gbọ́ àtọ́ àṣù ẹ káàárọ̀ ìyá mi ẹ káàárọ̀ ẹ dá sétò kàápàá. ẹ ṣe mo dúpẹ́ pé ẹ play máa yẹn ẹ play ẹ for too long because bí mo ṣe ń gbọ́ báyìí inú ń ro mí Ọlọ́run ló mọ iye ìgbà tí mo ti lọ toilet báyìí inú mi pò pọ̀ ni. lórí ọ̀rọ̀ wòye tó sọ. because mo wà addicted to illiterate people àwọn illiterate mo wà addicted to them ṣe ní bẹ́ẹ̀ ṣe rárá play ẹ̀ short yẹn hello ẹ jọ̀ọ́ ẹ bá mi bi wọ́n léèrè ṣé ń gbọ́ mi. mo ti gbọ́ ibà yẹn. ẹ bá mi bi wọ́n léèrè pé islamic nation tó fẹ́ create o ẹ jọ̀ọ́ báwo la yẹ ṣé àwọn náà tó jẹ́ wípé different version of islamic ló ní orí on what level ló fẹ́ build ẹ̀ lé lórí sórí alùsùn náà ni àbí alù kìíní kan whatever bó ṣe pínra wọn káàkiri yẹn so islamic nation tó ń sọ yẹn on what ground ló fẹ́ build it because àwọn kan wà divided. ohun tí o ti yá wa náà nìyẹn ohun tí o yé wa nìyẹn o. so wọ́n pín káàkiri ó dẹ̀ sọ ó ní islam ó ní kò sí ẹlẹ́yàmẹ̀yà ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún pé ṣó lè lọ fẹ́ ọmọ Saudi. kò lè fọ́ lára nǹkan ṣe kan. ṣó lè fún níyàwó ní Saudi. ta ni ó ṣé Yemen àti Saudi Yemen àti. ta ló ń sọ̀rọ̀ eléyìí ti gé. hello àti bọ́lá ti pè. ẹ dá sétò pàápàá ẹnì dáàmú bọ́lá ti pè. ẹ kó ètò ọlọ́run ló ń tò. láti ọ̀tà ni mo ti ń pè onídọ́ngù. yes sir. àìwò ṣe rí mú sí àdúgbò lọ́pẹ̀ ẹ náà pẹ̀ tí ìdíje ẹ̀kan tó lọ kó àwọn ọmọ ilé kéwòn jọ tó ń gbàdúrà pé Yorùbá nation ní dúró. ẹ ní ìdíje yẹn. mo rí everybody ló ń gbàdúrà Yorùbá nation. bàbá yẹn ọ̀rẹ́ òyìnbó dà pé ìran tó ti jáde ó dà pé ìran àwọn Fúlàní. ẹ̀wù kan tó kàtàkàtà ló ń wí gbogbo kan tó ń sọ àwọn tó gbé kámẹ́rà sí lójú gan orí wọn jọ pé lórí ẹgbẹ́ ọpọlọ wọn lè sọ fún wọn pé kí ni máa yìí wúlẹ̀ bó ṣe ń tu ọ̀rọ̀ pọ̀. abẹ́ẹ̀ rí ni ó wá Islamic nation níṣẹ́lẹ̀ Yorùbá. ó dà pé mi rí eléyìí ni o. àti bí èdè ṣé àdìpọ̀ ti jà àwọn eléyìí báyìí ṣé àdìpọ̀ èdè ti jà àwọn eléyìí báyìí. ìdóòdì gan ó kọjá èdè ó dẹ̀ mú gbogbo àwọn ọmọ ìdí ẹ̀ tọ́jọ́ fúnra wọn ìyá wọn náà dẹ̀ fi àwọn ọmọ wọn sábẹ̀ wọn kó lọ sílé kéwé wọ́n kọ́ mi lọ sílé kéwé lẹ́yìn. sáyé wọn jẹ́ mọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn pírẹ̀ntì ọ̀pọ̀ àwọn ọmọ ọlọ́lẹ̀ kéwé ẹ̀kọ́ wọn wà ní. tí ẹ bá lẹ́kọ̀ọ́ ní òkò yàn kí lè léyìí lórí tí ó kọ yàn eléyìí tá pé ní ló wà lórí ẹ̀. ẹ ṣe orúkọ àbá mi jàre ẹ̀ ní dáàmú àṣẹ ẹja tó gbọ́ ẹ̀ lómi àṣẹ. hello ìlú bọ́lá ti ń pè. hello ìlú bọ́lá ti ń pè. ìlú bọ́lá ti ń pè mò ń gbọ́ yín. ẹ káàárọ̀. inú mi dùn bẹ́ẹ̀ ṣe bọ́lá pọ́ọ̀pù mo ní inú mi dùn bẹ́ẹ̀ ṣe pọ́ọ̀pù. bẹ́ẹ̀ ṣe dá dúró níbẹ̀ inú mi dùn ọkọ̀ ohun nínú mi tí wọ́n ẹ̀wọ̀n tó ní wa. hello sọ ẹ káàárọ̀. ìlú bọ́lá ti ń pè. àti Jámánì la ti ń pè é káàárọ̀. ayẹmọ́bìnrin ẹ̀yẹ ìpè ìjápè ni o. tí bá mú màá fẹ̀sẹ̀ dá orí ẹ̀rù ní oníbẹ̀lẹ̀ ló fi tẹ́yẹ. ṣé ẹ fẹ́ bú ni àbẹ fẹ́ sọ̀rọ̀ tí. ó pe rẹ̀ mufti Yorùbá là kò ní yẹ. tá a fi jẹ mufti tá a fi jẹ.
sọlọ́rí kúkú wọn fi máa jẹ mufti. ìpèjì àgbépè àjọ tó yọ lẹ́ẹ̀mọ́ bínú ó kàn ń jára wọn ni wẹ́rẹ́ ó ń bẹ̀ lẹ́nu bíi tẹ́yẹ ẹ̀gbọ́n ti sokọ rẹ̀ wọ́n ló ń bẹ̀ lẹ́nu bíi tẹ́yẹ ni. hello àwọn èèyàn mi yẹn pọ̀ tó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ mufti ń bí àwọn èèyàn nú láì sọ máa lé ilẹ̀ Yorùbá hello ẹ̀dá sí tó kàn wá pa. báyọ̀ náà ẹ mọ̀. Ọlọ́run ọkùnrin yẹ ọ lè dá ogun sílẹ̀ o ọ̀rọ̀ ọ̀run tó ń sọ lẹ́nu lóríṣiríṣi ogun ló fẹ́ dá sílẹ̀ ṣùgbọ́n ànígbà ọwọ́ máa bá ta ọwọ́ máa bá nígbà tí Yorùbá rẹ̀ sábà pẹ́ ọwọ́ máa bá gbogbo wọn la máa pè pẹ́ ọwọ́ máa bá kí ẹ kò mọ̀ pé Kùránì sọ pé gbogbo ẹni tí Ọlọ́run dá ní dúdú ẹni náà ni wọ́n ni kò mọ̀ bẹ́ẹ̀. ẹ bá a sọ lóṣù náà tó wá o. máa sẹ́ndẹ̀ tẹ́ bá parí ètò pé gbogbo ẹni tọ́lọ́run dá pé Ọlọ́run dá èèyàn funfun ní ọwọ́ ọ̀tún ọdẹ èèyàn dúdú ní ọwọ́ òsì wípé ẹni iná ni wọ́n ṣé kò mọ̀ bẹ́ẹ̀ ni. ó lágara o. ẹ wo ọ̀dà. ẹ jẹ́ olùkọ́ àbá mi báàsì kùrẹ́ àwọn tó sọ̀rọ̀ ẹ bá a sẹ́ndì ẹ kò sí ẹ gbogbo ìwé yẹn àwọn náà kọ gbogbo ìwé yẹn àmọ́ gbọmọ wọn lọ́wọ́ náà ni àwọn náà kọ gbogbo ìwé yẹn wọn ò sì fẹ́ràn àwa dúdú wọ́n ríra wọn tán torí pé ẹ̀yà pupa làwọn ẹ̀yà funfun ni wọ́n ríra wọn tán ẹ̀jẹ̀ àgbépè ìpìlẹ̀ wa gbé làárọ̀ ẹ̀ lọ́ àti bọ́lá sí pé. ẹ̀rọ káwọn àtọ̀sán ni. àtọ̀sùn ẹja sí wàá pa. àtọ̀sán. ẹ̀yin ọmọ ìlú wo náà ni ẹ̀yin ọmọ Ọ̀ṣun state ẹ̀yin àlú wo. láti ìwé ni torí pàṣẹ ń bá lọ yìí. sá. àti ìjọba ní ìwé ìjọba ní ìwé yóò bẹ̀rẹ̀ nira báyìí torí ọba àtọ́gbá wọn àti òfin wa náà kí ló kan ìjọba pẹ̀lú Yorùbá nìkan tó jọra wọn yìí. kò jọra wọn rárá. kò jọra wọn pàápàá aláfẹ́ jáde ọ̀fẹ́ tó mìíràn à ń sọ̀rọ̀ Yorùbá lẹ́nu ẹ̀yìn àwọn ará wa ní ẹ̀wá pẹ̀lú ìbọn ẹ̀wá sàfihàn ẹ̀wá ní Islamic nation gbogbo Islamic nation tó wà ní wọ́n pápátá ogun lẹ́yìn àbẹ̀ òfìdókò dọ̀tàrí ni wọ́n kì í ní o tí mo lè tún àmọ́ àwọn àfáà ìwọ́n ti gbàgbọ́ nípa akẹ́kọ̀ọ́ lọ́nà ní ìdókòwò ọ̀gbìn ẹ̀fọ́ àti mọ̀tẹ́rù náà lójú yìí òkú nǹkan tí wọ́n kọ́ ọ̀ báyìí tó kù àbíkẹ́ dàrú. bẹ́ẹ̀ni ìlú wọn náà ti Islamic country wọn ló tó rí. ìwọ́n máa múra báyìí ṣe àwọn alábàtà àtàkùn ara wa bẹ́ẹ̀ni ó ti fẹ́ bẹ̀rẹ̀ náà nù àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ náà nù. wọ́n ní ìjọba sọ sílẹ̀ ìlú àwọn ọ̀fẹ́ ti fọwọ́ báyìí wọ́n fẹ́ ti fọwọ́ mọ́ láwọn sọ pé làkúndé rẹ̀ kọ́ wọ́n ti lè ṣe ẹ̀rẹ́ kí ẹ ṣe tẹ̀lé tó àwọn ti fọwọ́ máa pa báyìí. ẹ̀kú wà lápò là ń lo gan làwọn Islam àbúrò tó fi òun ìṣòro tí wọ́n ti kò sí báyìí lọ́wọ́ báyìí. ẹ bá gbọ́ àwọn countries ọ̀tọ̀ ẹ máa rí pé wọ́n ń ṣe Islamic countries lọ́wọ́ Islamic countries ẹ̀rọ wọn bí ogun bí ìjà bí ká fọwọ́lọ́mọ sọmọ ọ̀pọ̀ ká fọwọ́lọ́mọ sí ẹrú. bó ṣe rí nìyẹn bí Islamic country ṣe rí nìyẹn. ẹ̀rọ wáyé ẹgbẹ́ sọ̀rọ̀ ó sọ náà set with confidence ó sọ àti wọ́n ti ń gbòkó sọ ẹ̀rọ àwọn tó bá bí kára tó wá jẹ àwọn bẹ́ẹ̀ kì àwọn olórí ìgbó èèyàn tó bí kára ètò àti kára ẹgbẹ́ tó kára kan pọ́ wọn lórí. ó sún kọ́nà sọ́wọ́ ìkórè jà wá ọ̀rọ̀ rẹ̀ kó lè jà wá báyìí. àbí àwọn bí wọ́n sọ̀rọ̀ bá nation àwọn sọ̀rọ̀ Islamic nation kí ló kọ́ àgọ́dọ̀ Islamic nation. kò jọra wọn náà ẹ̀sìn rẹ ìṣe rẹ inú ara rẹ ló ti mọ̀ kò kàn ti wá. ẹ̀wọ̀n máa ní Islamic nation ẹ̀fọ́ máa mú tẹ̀lé àwùjọ ọ̀ṣọ́ tẹ̀lé àwùjọ àwọn àmì. ó ní tẹ̀lé àwùjọ ìyá àbùkẹ́ tó bẹ́ẹ̀ wọ́n ní tẹ̀lé àbí ìjà ní tẹ̀lé à. wọ́n sì ní ní tí mo rẹ̀ kí ọ̀ wọ́n sì ní ní bọ̀ tí bá wo wọ́n sọ fún bí àwọn àfáà yìí wákàtí tó ń gbé tó ká sí àkọsí tí ó ń jẹ́ ìjọ wá Nàìjíríà náà. kákúkú wọn fi ń dùn pẹ̀lú ìwà bí irú àwọn India kò ṣe bẹ́ẹ̀ níta. wọ́n kú títẹ̀ nìkan ló wà ní Nàìjíríà yìí láti ìgbà ẹ̀rọ. ó ń sọ̀rọ̀ àwọn ọmọ ìyá wọn fẹ́ lu ẹ̀sìn pé àwọn Islam kò kó omi rẹ̀ mọ́ra. ẹ̀wọ̀ àwọn
kan tún kírun tó tó pààyàn. ní India tán ní kí táwọn ẹ̀sìn kan tún kírun bẹ́ẹ̀. ní ìlú òyìnbó rà ẹ̀sìn ẹ̀yẹ̀fẹ́ ìjọba yàrá ìgbà ìgbòho ọ̀lẹ́ ṣé wọ́n ní bẹ́ẹ̀ náà ní ètò bẹ́ẹ̀ wọ́n náà. Hello ó ti kọ́ tó. Hello àti bọ́lá ti ń pè. Hello. àti bọ́lá ti ń pè ẹ káàárọ̀. àti ẹgbẹ́ ni o. ẹ dá sétò ẹ̀yin Ọ̀ṣun ẹ̀yin aráàlú Grand Mufti. bẹ́ẹ̀ni àwa ni o. ẹ dá sí ká pàrọ̀dá mi. láti ní ọlọ́run àbúrò ààrẹ ọgbà o. àṣẹ o. àwọn alásìkò ọ̀dọ̀ sí o. àṣẹ o. ẹ rí wọ́n ti kó wọ́rọ̀wọ́rọ̀ gbẹdẹ́lé ayé. wọ́rọ̀wọ́rọ̀. wọ́n ti kó wọ́rọ̀wọ́rọ̀ nílé ayé yìí. àgbà wọ́rọ̀wọ́rọ̀ nílé ayé báyìí gbàgbà àgbà wa ń ṣe. bẹ́ẹ̀ ni o. òun tó ní orílẹ̀-èdè yìí ní òfin tẹ̀síwájú. bẹ́ẹ̀ gbọ́ orílẹ̀-èdè yìí òfin tẹ̀síwájú. wọ́n ti bà nǹkan jẹ́. àwọn ẹ̀sìn àjòjì ti balẹ̀ wa jẹ́. àwọn ẹ̀sìn àjòjì ti wọlé tí wọ́n ti dá nǹkan lẹ̀. kò ní ń da orílẹ̀-èdè yìí lọ. so ibi náà ti bàdé yìí à á bẹ àwọn alálẹ̀ nìkan bá wa sí. torí pé irọ́ ti pọ̀. so òótọ́ sì ti ń bẹ láyé láwọn tó di òótọ́ mú láwọn tó gbé òótọ́ dání tí wọ́n dúró tí wọ́n kú níbi òótọ́ yẹn tí wọ́n sì fi òótọ́ yẹn lẹ̀ àwọn onírọ́ náà pé téèyàn bá gbé irọ́ lẹ̀ tó bá gbé òótọ́ lẹ̀ ó gba àwọn èèyàn kò sẹ́ni tí wọ́n fẹ́ gbà lá Nàìjíríà torí pé bọ́ bá ti kó à. àwọn èèyàn sì sá lọ bí tí ìgbàlá wà onírọ́ tó gbé irọ́ rẹ̀ lẹ̀ tó fẹ́ ta irọ́ rẹ̀ wọ́n àti àwọn tó ti irọ́ tó ń gbé àwọn èèyàn ò sì ní mọ̀ pé irọ́ ní ń tà. bẹ́ẹ̀ ni o. olóòótọ́ wà sí kíni olóòótọ́ tó wá gbé òótọ́ rẹ̀ sí wọ́n à ní tẹ̀lé òótọ́ yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti kó sínú àwọn ẹ̀sìn wọn àti irọ́ àti èké ẹ̀wòrú àwọn ìjẹ́ pé ara wọn níta fún ní ìwò tó lọ pé wọ́n dàárù Islamic nation lẹ̀ ní ilẹ̀ tí Ṣàngó tẹ̀ ní ilẹ̀ tí Ọbàtálá tẹ̀ ní ilẹ̀ tí Ọya tẹ̀ ní ilẹ̀ tí Ifá tẹ̀. bí àwọn mọ̀mọ́ ló tẹ́ bí. tó wá lọ pé wọ́n pè é Yorùbá nation lẹ̀ ibo ni dúró wọ́n pè é Islamic nation lẹ̀ ibo ni Islamic nation ibẹ̀ ni bolo ti jọ pọ̀ mọ́ ilẹ̀ wa níbo ẹ̀dẹ̀ táwọn wà ní ìlú ọ̀tá rẹ̀ tẹ̀ ló tẹ̀ ẹ̀dẹ̀ ọ̀sánẹ̀tẹ̀ ló tẹ̀ ẹ̀dẹ̀ náà wà yìí. bẹ́ẹ̀ ni. ó sì ní àwọn bá tó bá tiẹ̀ ọ́ ọ̀sánẹ̀tẹ̀ ló tẹ̀ ẹ̀dẹ̀ o. lójú bẹ̀ tó tẹ̀ ẹ̀dẹ̀ ń bí báyìí. òde léṣe ló tẹ̀ òde Èkìtì. ọ̀fẹ́ bí nǹkan ará abẹ́hùn ọ̀fẹ́ ti wá bí. Olódùmarè abẹ́ o Olódùmarè wọn lọ́ba tó tó bẹ́ o wọ́n ti náà gbà ọlọ́run gbọ́ wọ́n ti náà lọ́ba àmọ́ tó ń jẹ́ wọ́n ti lókùtà láǹsì. ọlọ́run tó gbé ẹ̀sìn wọn dé ọlọ́run ọba tó dá wa ìfá ń tabá lókun dábúrú gbèsè ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mu ọmọ wa jẹ ìfọlẹ́dí àbọ̀ Olódùmarè ọba fẹ́ bẹ́tẹ̀ kárí ayé oṣù tọ́lọ́run ò lè ṣe tó bá sojú wa sọ̀dá àṣẹ̀kámú bí òtútù àṣẹ̀kámú bí ọyẹ́ oṣù tọ́lọ́run ò lè ṣe ọlọ́run tóbi ó mà ju tèèyàn lọ ọlọ́run tóbi. ẹnì dáhùn fẹsẹ̀ fàtẹ́ kí wọ́n ẹnì dáhùn mo fẹ́lẹ̀ fẹsẹ̀ fàtẹ́ kí wọ́n ẹ sọ̀rọ̀ yìí. ọlọ́run tóbi ó ju tèèyàn lọ bẹ́ẹ̀ ni. ọlá rẹ̀ tóbi títóbi ò ṣe kò ní àtijọ́ kò láti wé àwa Yorùbá lágbárí láti lára pé olódù ọmọ àárín ẹni táàmọ̀ àmọ́bí tí ń gbé àmọ́bí jẹ́ nìkan wá sọ pé òun tó sin Ọlọ́run ta ni ọ́ tó sọ pé òun fẹ́ sin Ọlọ́run ẹni tó rí òun mọ́ bó ṣe rí òkúrúdù ní tó pa ní òun mọ́ bó ṣe rí olówó fẹ́ sìn ín téèyàn lọ sọ́jà kó lọ ra adìyẹ ṣé adìyẹ ni ó sìn yẹn ni àbíyẹn ni ó ṣe adìyẹ. kéèyàn lọ ọjà alájìyẹ náà mọ́ máa jẹ yìí ọwọ́ amúdélé oṣù sọ sínú àgbò ilé ayé táwa yìí dàbí àgbò ni. bó ṣe rí nìyẹn gbogbo àwọn àlọ. oníbẹ̀rẹ̀ nìkan ní sìn wá àtòsìn tó ẹgbẹ́ àtòsìn ni ó yẹ ká máa pa Ọlọ́run tí ó sì yà Ọlọ́run ọba pa àfẹ́ká àtòsìn ni ó yẹ ká máa pa ni òun ló ní agbára lórí wa ní fi ń pa wá la fi ń kú. ikú fi jẹ́ ó tún ní ifá tó tún gbà lọ́nbẹ̀ ikú fi jẹ́ kókó ní oríta bẹ̀. nínú wọn bá ní ọgbọ́n wà ní wọn bá sì lòye wà. ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ gbogbo irọ́ tí wọ́n ń tà irọ́ ti bẹ́ẹ̀ irọ́ ti bẹ́ẹ̀ títí olúwo bẹ́ẹ̀ gbọ́ orúkọ tèmi bẹ́ẹ̀ gbọ́ mi
tó ìtàrí pété ni pé ọlọ́run ọba yẹn ti ọba àbòsí èyí sì ti ọba irọ́. so ìbéèrè tẹ́lẹ̀ náà fẹ́ bi Olúwo ni pé gbogbo ẹni gbogbo tó ń sọ ẹjẹ́ ń fi léèrè pé bóun ni Odídẹrẹ́ ti jẹ́ ní òde Ìwó. Odídẹrẹ́ bóun ló ti jẹ́ lóde Ìwó. Odídẹrẹ́ bóun ló ti jẹ́ lóde Ìwó pẹ̀lú ìtàkì mu wọ́n náà tó sọ pé Ìwó ju Ọ̀rúnmìlà lọ. Bóun ló Odídẹrẹ́ ti jẹ́ lóde Ìwó. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìtàn àti ọ̀rọ̀ tí ń bẹ nínú Ifá ní ti ń bẹ kí ilé ayé ìdáwó tó máa wáyé. Bẹ́ẹ̀ni Olúwo fẹ́ jogúnjogún ni ìwà ń pàtàkì tán. Ní ti ń bẹ kí ilé ayé tó máa wáyé ó ti ṣẹ̀ kí ilé ayé tó máa sọ pé ilé ayé lélẹ̀ tí Olódùmarè jẹ́ náà Ọ̀rúnmìlà àìmọye ìgbà ní Ọ̀rúnmìlà ti wá ilé ayé dídé sí ayé ó tó di pé ayé gẹ́gẹ́gẹ́gẹ́ ló tó wà tó ṣe wà yìí. Bóò ni ẹ̀mọ́ ẹ̀dá àti tí Olódùmarè dá ló máa fi sọ̀rọ̀ pé Ọ̀rúnmìlà ó wá ṣe gbà yóò di Ìwó ó ju ẹnu ẹ̀ lọ. Babaláwo èmi ń sọ pé ó ju ẹnu rẹ̀ lọ. Bàbá ìgbà kò tó èmi àti ọmọ agboolé kan náà lórí à. Ọmọ Ìwó ni mí jẹ́ ní mọ̀ gbé. Mo sì ń bọ̀ lọ́rọ̀ Olúwo kèésò ni mo pẹ́ǹdì ọ̀rọ̀ Olúwo ni kèésò ni ẹja akọ bọ́mẹ ẹja akọ lẹ́jẹ́ tó wà lẹ́yìn rẹ̀ náà ajẹ́yìn ẹja akọ lé. Ẹ wá dúró yé wọn Olódùmarè tó dá wa tó dáyé tó dá ọ̀run òun náà ló dá àwọn irúnmọlẹ̀ tó rán wá sílé ayé irúnmọlẹ̀ wa yìí sì ṣe èèyàn. Bẹ́ẹ̀ni o. Irúnmọlẹ̀ tí ń yẹ sísì kéèyàn tó dé mú òṣùwà yìí mo lè sọ pé mi lè ṣe ọmọ Odùduwà pé ọmọ Ọ̀rúnmìlà ni mí mo lè ní mi lè ṣe ọmọ Ọ̀rúnmìlà ọmọ Bàtálá ni mí mo lè ní mi lè ṣe ọmọ Bàtálá pé ọmọ Ọya ni mí mo lè ní mi lè ṣe ọmọ Ọya ọmọ Ṣàngó ni mí. Torí pé nígbà tí Olódùmarè dá wọn tí wọ́n wá ní títí òòṣà òun kálukú ní tí wọ́n á sọ pé ọmọ Bàtálá ni mí o ìran Bàtálá mo ti wá o. Torí pé nígbà tí wọ́n ṣẹ̀ wá ìtàn wọn ìran wọn kò parun. Àwọn gangan kan náà sọ pé wọ́n fún èèyàn lóyún gbà náà o. Àwọn kan ni wọ́n sọ pé Ọya kọ́ ló sọ pé ẹ̀ńgbà tó ń wá o. Àwọn èèyàn ẹwúrú tọ̀yọ́ ní ìsìláyè lọ́ba sọ pé àwọn pé Ṣàngó Ọ̀yọ́ Ṣàngó Aláàfin. Ṣé Ṣàngó bá ní Fátólú ní jẹ́ ń bá jókòó ni. Ń bá jẹ́ orúkọ ń bá Ṣàngó tó fẹ́ wá gbà. Ìtẹ̀tàn àfáà lọ diwọ́ mọ́nu. Wọ́n ní Ṣàngó fẹ́ kọ́ balẹ̀ èyí ní Ṣàngó ti kú ni. Ọ̀rúnmìlà tí ó wá ń gbà náà ṣé ó lè ka ìgbàjọ́ Ọ̀rúnmìlà ti wá lé ayé ni. Tí wọ́n wá tí ń lọ tí wọ́n ń lọ òun wá sọ ìtàn bí Ọ̀rúnmìlà wá ṣe gbà ní òde Ìwó Ọ̀rúnmìlà wá ṣe gbà mo lè sọ̀rọ̀ àmì ní Ọ̀rúnmìlà. Bẹ́ẹ̀ni. Pé kí n sọ pé Ọ̀rúnmìlà ni mí Ọ̀rúnmìlà tó pé mò ń tẹ̀lé Ọ̀rúnmìlà. Tó tí fájì ti sọ́lẹ̀ ní ṣe gbogbo oníṣẹ́ ilé ayé. Bóyá kẹ́mi ló ti ẹ̀mọ́ jẹ́ Ọ̀rúnmìlà látó lé lọ. Kẹ́mi bá ti kú kí wọ́n láwọn ti pọ̀ Ọ̀rúnmìlà kan bá dẹ̀. Ẹni náà Ọ̀rúnmìlà ni nígbà táwọn kan bá yín pàtó ní pé ta ni Ọlọ́run pé ó yájú sí Olódùmarè ló fẹ́ bẹ̀rẹ̀ ní ta ni Ọlọ́run ẹ̀rí tán wá kò ní ẹ́fídẹ́ǹsì torí pé ta ni Ọlọ́run ìtumọ̀ pé ta ni Ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ ta ni Ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ ta ni Ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ bọ́lọ́run ti jẹ́ lọ́dọ̀ tèmi rèé o bọ́lọ́run ti jẹ́ lọ́dọ̀ tèmi rèé o bọ́lọ́run ti jẹ́ lọ́dọ̀ tèmi rèé o àwọn ẹ́fídẹ́ǹsì táwọn ọmọ wa pọ̀ papọ̀ gbogbo tí wọ́n ń ṣe ọlọ́run ń ṣe lọ́hùn gbogbo alájọ́ ọlọ́run ọba tí ó tó gbé ọlá fún mi ló pẹ́ fẹ́ sìn kí ló fẹ́ fi sìn kí ló ní kí ló agbára tó ní kí ní nǹkan tó mà tó sọ pé ó fẹ́ fi sìn ọlọ́run. ní tó fà bẹ̀rẹ̀ ta lọ́nà ni afẹ́ mọ́ ta lọ́dọ̀ oníkúlùkù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ báwo afẹ́fẹ́ sí lọ́hùn agbára wo la ní báwo afẹ́ sí lọ́hùn Olódùmarè yóò máa ràn ẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ wọn bá yín ṣeun ní dààmú ní rí wàhálà ìbá ní òní ní ẹran jẹmọ ìwẹ́rẹ́ ọ̀la ẹran jẹmọ ìwẹ́rẹ́ ọjọ́ méje ọjọ́ mẹ́ta ọ̀la jẹmọ ìwẹ́rẹ́ èmi ò lè torí pé ẹran jẹmọ ìwẹ́rẹ́ kẹ̀kẹ́lẹ́ ta ìgbéjì ẹlẹ́ran pa akọ́kùnlọ́jà mọ̀ọ́dà lọ́jà mọ̀ọ́fì ìwọ aláwòrán yá fún Ọ̀rúnmìlà bàbá ń sọ lọ sáájú òdodo gbọ́ bí ọjọ́ ẹ̀bọ wọn ní kó máa mú ṣe ń ṣàwọn mú ìró káwọn má jà ó gbé ẹ̀bọra kì í táwọn ẹ̀rẹ̀ bọ́nú àwọn ayé ipa wọn ò ní káyín lágbà lọ́wọ́ Olódùmarè gbogbo ìfanilẹ́gẹ́nẹ́gẹ́ àwọn ni wọ́n fi ń kawó jẹ́jẹ́ ẹ̀gẹ́nì ní ó lè tí bá fún Ọ̀rúnmìlà bàbá olórí rà àtẹlẹ́rú lórí àti ìdìrì lówó fà wọ́n náà ń tó ra ní ọ̀pá ifá gbọ́ ó ní wọ́n rí wọn ó ní lọ ni wọ́n ń pa ó ní èké ni wọ́n ń ṣe ó ní kú dúdú ní tọ́ dúdú ikú rinrin ní kírinrin àtàṣẹ àtùtù ká máa kù ní tó bẹ̀rẹ̀ bẹ̀ ó gbó àtún àwọn ìdè
èdè wọn èpè wọn torí àṣà náà ni wọ́n ń lò tí wọ́n ń pè ní gbọ́ngbẹ́ dání èpè ni wọ́n ń lò tí wọ́n ń pè ó níbi tó ń jí wọn tí wọ́n fi pè ní kò ní ràn yín kò ní ràn wá náà kò sì ní ràn gba àwọn olólùfẹ́ wa lórí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ tọ́lá ọ̀run mẹ́la aṣíwájú wa àṣẹ yóò ṣiṣẹ́ mi. àṣẹ ẹ ṣe òdúkẹ́ àbá mi ẹ ṣe òdúkẹ́ ẹ̀dí dáàmú babaláwo wọ́n sọ̀rọ̀ ó pọ̀ wọ́n ti ní wọ́n máa sọ̀rọ̀ débi ti Olúwo à ń gbé tòdúwò ń bọ̀ ǹjọ́ mi kìí ṣèṣin àwa la nílẹ̀ wa kìí ṣàwọn náà ni ọ̀rọ̀ ń pọ̀ lọ́rọ̀ Olúwo náà bàbá wíyá kù bá àṣìwí ọ̀hún là ń lọ ẹ̀ ló ta ló wà lórí ètò. ìjọba aláwọ̀ fámìlì mi o. mo gbàlejò babaláwo láàárọ̀ yìí ó yá o ìlú bọ̀lẹ́ sí sọ̀rọ̀. láti Ẹ̀gbá ni o láti Ẹ̀gbá. Ẹ̀gbá Abẹ́òkúta. ó yẹ dá sí ètò bàbá mi ẹ̀ ní dáàmú. Bájọ́láwo mo kí yín tó pọ̀ Abọ́rúbọyè. mo kí yín rẹpẹtẹ torí pé inú mi máa ń dùn ní gbogbo ìgbà kọjá àbí dáàbò lórí Facebook ó ti dáàbò lórí YouTube ni torí pé àsìkò ló tó àsìkò tó dẹ̀ tó náà òun ni torí pé Ifá ti sọ pé èèyàn àtẹ́sìkò bá tó àwọn máa tàwọn ọmọ òun jí gbogbo wa máa jí ojú wa máa là tó ti yé Ọlọ́run nìkan ló mẹni tó ń sìn òun Ifá ní ká súré kíkẹ́ ká fi ọsàn ó ní ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká fi ọsàn ó ní Olódùmarè nìkan ló mẹni tí ó fi dúdú ọsàn lé lọ́wọ́ ìyẹn tó jẹ́ pé wàá jẹ́ yìí pé lẹ́yìn kó máa sọ fún òun fún òun Olódùmarè nìkan lòun mẹni tó ń ṣe tòun. bẹ́ẹ̀ ni o. ó ti jẹ́ pé Olódùmarè ló fẹ́ ní ìdájọ́ kò lè wá kó sọ pé òun ṣètò Olódùmarè òun ṣètò Olódùmarè ló máa jẹ́ olóṣèlú ní ṣe tiẹ̀. bẹ́ẹ̀ ni èèyàn kò lè sọ pé mùsùlùmí òun ṣe Olódùmarè ṣó oko ló dá sí Olódùmarè tó ń bá a ṣe ni àbá ti yẹ Olódùmarè ìgbélé lọ́wọ́ tó ń bá a ṣe àbẹ́rẹ́ Olódùmarè kólẹ̀ tó ń bá a ṣe èèyàn kò sí Olódùmarè bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá à ń ṣe. Olúwo fẹ́ ṣe Olódùmarè ń tiẹ̀. Ọlọ́run ọba Olódùmarè ti dá gbogbo nǹkan létò ó dẹ̀ ti ṣètò sí nǹkan tó ń ṣe òun ni fásitì sọ fún wa pé òkè ní jàbàjábà ṣe léyè wá kékeré lọmọ ọlọ́lá ti bá wọn jẹ bàbá tí wọ́n fún àtò kì í ṣe bàbá eriwo Olódùmarè àwa ò máa tò èyí tó o bá ti tò ló jẹ dáadáa ló jẹ rere ìyẹn ni pé Olódùmarè lọ́ba tó ń tò nǹkan. èyí tó bá ti tò náà ló tò. ó ti tò ẹni tí ọ̀gá wa tẹ̀lé Olódùmarè ṣe tò kó máa lọ Olódùmarè jà kó máa lọ Olódùmarè fa wàhálà àwa tí ó jẹ́ babaláwo ni káwa ṣe sùúrù ká ṣe sùúrù pẹ̀lú ìrìn àjò wa torí bàbá ti mọ̀ pé Ifá ti sọ yí pé tó bá yá Ifá ní ojú àjòjì òjìgbòdìgbò kó fi rópin ìlú ó ní kí ojú ọmọ onílé báwọn fíkírí kedere ní ti báwọn rí àti báwọn òmìnira bá lọ ṣòwò nílẹ̀ tẹ̀ ó lọ báwọn tún Àlẹ́ Ifẹ̀ ṣe Ọ̀rúnmìlà ní àjòjì ò lè ṣèlú onílù ló lè tún ìlú ṣe àjòjì ò lè ṣèlú kẹ́ ẹ ṣe so mùsùlùmí ò lè wá sílẹ̀ akọ́kọ́ rẹ̀ bá a tún lẹ̀ wá ṣe. bàbá mi hello ẹ jẹ́ bá mi tún fàyẹ̀ kì Ifá àjòjì ò lè ṣèlú yẹn Islamic nation ò lè ṣèlú. Ifá ní ojú àjòjì òjìgbòdìgbò kó fi rópin ìlú bí ojú ọmọ onílé ọmọ onílù tó bá wọn fíkírín kedere ní sí bá wọn rí ìyẹn nípa kò sí tó jáde sílé ètò bíi dókòrò gbà kò lè fi rí gbogbo ìlú yẹn tán ṣùgbọ́n ọmọ tó fi sí ní ìlú ó jẹ́ bá rí fíkírín bí ìdẹ́kù gbogbo oró sí oró ló máa mọ̀. bẹ́ẹ̀ ni ẹni dáhùn. torí pé òun ti bẹ̀ ní gbẹ́gbẹ́ ó ti gbẹ́gbẹ́ ó ti mọ bá ṣe rí ní ibẹ̀. àjòjì olùsúré kẹrù kó súré mọ àjòjì omẹ́tẹ̀ ẹ̀lẹ̀ kò lè mọ lùtẹ̀ ní onílùú. àti bá fọ́rùn nígbà tó bá lọ ṣòwò nífẹ̀ẹ́ ó lọ bá wọn tún Àlẹ́ Ifẹ̀ ṣe Ọ̀rúnmìlà ní àjòjì ò lè ṣèlú o onílùú ló lè tún ìlú ẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ lorò ní kẹ́ ẹ ṣe. ìyẹn ni ó sọ fún wa pé àwa tá a nílùú la lè tún ìlú wa ṣe. àjòjì lè bá a tún ṣe.
àjòjì ò ní bá wa tún ṣe àjòjì kò ò ní bá wa tún ṣe àwa tá a lè lúra lè ṣe gbogbo ìsáàmù òyìnbó gbé wá tọ́sọ fáwọn fẹ́ẹ́ kí lọ́sọ̀ ọkọ̀ wá sí méjì gbogbo ẹ̀ bó ò rí tún ṣe ìlú tí wọ́n nìkan òfin ìlú tí wọ́n nìkan ni wọ́n fi ń lọ tún ìlú tí wọ́n nìkan ṣe. bẹ́ẹ̀ ni o. àwa láyé òfin tá a lè fi báàkì ìlú wa nípa ìtòrí pé ní kí òrìṣà wa kì í jẹ wọ́n bí ọmọ kan wọ́n ní kò gbọdọ̀ jẹ ná ọmọ yẹn wá jọ ilá lókùnkùn àìsàn àbẹ̀dì ní í ṣe ẹ̀rọ adékọ́sí lọ sókè kúkọ́ lọ ṣe operation fún tó bá sì nǹkan tí náà ti máa jẹ láti àìsàn yẹn máa kú lára ẹ̀. kò ní kú lára ẹ̀ ọ̀sìn ìgbà tó bá tó bọ́ọ̀lù kọ́ọ̀rù owó ni lórí tó gbèsè ló máa padà bọ̀ sí fún wọn ọ̀nà padà bọ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí ni. ṣé ẹ nígbà àwọn tí wọ́n ń gbẹ ni wọ́n lọ wọ̀jọ ìlú máa ń sọ ní gbogbo ìjà pé àwọn tó jẹ́ mùsùlùmí àti ọ̀pọ̀ ìgbésẹ̀ tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí àwọn tí wọn ò ní ìmọ̀ nínú wọn òun ni wọ́n ń ṣe rádaràda lórí social media. ọjọ́ ìmọ̀ ni ọlọ́run sọ fún wọn nínú bíbélì ó sọ yìí pé ọlọ́run ní ẹ wá mi dáadáa o kẹ́ ẹ mọ̀ mí kẹ́ ẹ tó lè sìn mí. àti. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ mi lórí wá sọ. bẹ́ẹ̀ni ẹ mọ̀ mi ká tó sí mi ẹ tí bàbá mi bò ní ìṣesí mi. kọ́ tó lè sí òun ẹ wá lọ kàdídé ẹ wá lẹ jí mọ̀ ṣé ẹ ti wá mọ̀ ẹ ti mọ̀ tó sọ nínú ìdókòwò nínú gbogbo òdu ẹ ti lọ sí ṣínkù ẹ ti lọ sí China ẹ ti mọ̀ bọ́ ti lè ṣe China ẹ wá sọ pé ìṣe ìka yẹn o lẹ́gbẹ́ máa fi tó ìlú tó jẹ́ kó ti fún wọn ní àṣà àti ṣe àti ọ̀nà tó máa bá fi òun. bí àtẹ̀jẹ̀rẹ̀ nǹkan kan tó ti wá máa ń dùn mí jù ní pé wọn kì í fi ọpọlọ pípé sọ̀rọ̀ wọn nígbà tó máa wí wọ́n sọ wípé wọ́n bá yẹ kó fi òòṣà wọ́n á ní ó ti pe òòṣà lọ́lọ́run ǹjẹ́ tó bá fẹ́ pe ṣọ̀gbọ́n ṣáná ní ṣọ̀gbọ́n ọlọ́run àbábá lọ́lọ́run ìṣọ̀gbọ́n. kò ṣeé ṣe. ṣáná fẹ́ pe ọya sábà ní ọya ọlọ́run àbábá sọ pé ọya ọlọ́run ọya. kò ṣeé ṣe. onígbà táwọn wà pèsè kí ló dé tí wọ́n bá wà á ká ìṣe ọlọ́run náà fún àwọn àrùn àwọn òpè wọn lọ́lọ́run tó iṣẹ́ olódùmarè ni wọ́n. bẹ́ẹ̀ni. wọ́n àwọn àwa ènìyàn kò sí èèyàn kan olúwo kan ń ja ẹ̀ láàrùn ni tó ló wọ àròlé olódùmarè ó ń sọra ẹ̀ kò tó ìlàjì bàtà ẹsẹ̀ irú máa lẹ̀ kan òòṣà kan kò tó ìlàjì bàtà ẹsẹ̀ òòṣà kan. bẹ́ẹ̀ni sà. kó wá sọ pé alábàtà ìṣòro olódùmarè ẹgbẹ́ máa rí ipò olódùmarè nígbà tó jẹ́ pé ẹgbẹ́ bàbá ńlá bàbá wọn ni. ṣé olódùmarè bá jẹ́ ìdáàbò lẹ́dùn bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ fún wa sọ pé òun gbákejì olódùmarè òun àròlé olódùmarè látàgbò. ọ̀run mìlá tó jẹ́ òjíṣẹ́ wa lọ bó ṣe jẹ́ pé òun ẹnu olódùmarè là ń pè ní sátó lò gbogbo tó ṣe ní ayé kò sí ara ẹ̀ sọ. ìjọ rẹ ti gbọ́ orúkọ ọmọ kan tó sọ wípé